ọ̀pọ̀lọpọ̀ wrong information wà ń bẹ ṣùgbọ́n information tó true àmàgbà náà ìjàngbọ̀n yẹn bíi 2020 lé ó bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ Inisa 2020 a ní àwọn èèyàn wa tọ́pọ̀ ń bẹ a ní mẹ́mbà táwọn ń bẹ aláwọn bọ́ọ̀dà wa oríṣiríṣi ń bẹ mo sì fẹ́ bá wa sọ̀rọ̀ kí àwọn ará Inisa gbọ́ kẹ́lòmíì gbọ́ ìgbọ́n tó bá fẹ́ dá sí mo sì fẹ́ kó ń kálukú wa ká bẹ̀rù Ọlọ́run ẹ̀gbọ́ ní ṣàbòsí o ntọ́lọ́n bá fẹ́ láàṣọ ọ̀rọ̀ tíjà bá ń ṣẹlẹ̀ láàrin yẹn méjì báyẹn bóòlù Ọlọ́run sí ní kátó nínú Suratul Hujurat àyà 9 Ọlọ́run ní wa in ta'ifatani minal mu'minina iqtatalu faslihu baynahuma Ọlọ́run ní táwọn jàmáà méjì bá ń jà láàrin ara wọn torí jàmáà méjì ni ìbá àṣàlẹ̀ àwọn jàmáà méjèèjì yẹn tí jàmáà méjì bá ń jà láàrin ara wọn ẹ ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì fa in bagat idahuma ala al-ukhra kápẹ́ kan ló fẹ́ yàn kan jẹ ìkan ló fẹ́ yàn ẹnìkan jẹ́ nu wọn ìkan ni ó fẹ́ gbà ntọ́lọ́ ń wí ìkan nu wọn lóru ìkan nu wọn lọ́jẹ̀bi Ọlọ́run ní faqatilu allati tabghi hatta tafiya ila amrillah kì í ṣe pé mú kan lọ́tà ṣùgbọ́n ẹ bàjà tí ó fi padà sí àṣẹ tọ́lọ́ ń bá pa kí lè àṣẹ tọ́lọ́ ń pa lórí Inisa fa in fahati fa aslihu baynahuma Ọlọ́run ní tí ẹ bá bàjà dáadáa tó bá padà síbi àṣẹ Ọlọ́run ẹ ṣàtúnṣe yẹn màmá tẹ bá fẹ́ ṣàtúnṣe faslihu baynahuma bil adli ẹ ṣe déédéé wa aqsitu ẹ ṣe wọ́n tún wọ́n ṣe ẹ má fi sẹ́nìkan inna Allaha yuhibbul muqsitin Ọlọ́run fẹ́ràn ẹni bá máa ṣe déédéé tí máa ń wà láàrin méjì Ọlọ́run ní innamal mu'minuna ikhwatun faslihu bayna ahwaikum àwọn mùsùlùmí ọmọ ìyá kan náà ni wọ́n ẹ ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá yín wattaqullah àtẹ̀yìn tẹ́ fẹ́ ṣàtúnṣe àtàyìn ọmọ ìyá gbogbo yín jẹ́rẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run la'allakum turhamun kọ́lọ́run lè bá kẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run làkàyìn ní Suratul Hujurat tó ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mùsùlùmí ni gbogbo ẹ̀ tó bá fẹ́ dá sí Ọlọ́run lọ́rọ̀ lé lórí òlìsọ́nú òlìsọ̀fẹ́ inú ààrẹ ṣé níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ti sọ fún ayé pé in ja'akum fasiqun binaba'in ẹni tó bá dé ó gbé information fún yín wá lórí tẹ́nìkan ṣe tí ọ̀dá ẹ lọ wádìí ya ayyuhal ladina amanu àyà 6 nínú Suratul Hujurat náà Ọlọ́run ya ayyuhal ladina amanu ẹ̀ tẹ́ gbọ́ lọ́n gbọ́ in ja'akum fasiqun binaba'in tẹ́nìkan bá mú information wá bá yín tó lè ba information yẹn lè ba tẹ́nìkan jẹ́ fatabayyanu ẹ wádìí ẹ̀ an tusibu qawman bijahalatin kọ́ mọ́ sí páyì makan lẹ́fì máa kọlu àwọn èèyàn kan lẹ́ẹ̀ máa sọ tẹ́ẹ̀mà fatusbihu ala ma fa'altum nadimin lẹ́bàá kábàámọ̀ lórí nǹkan tẹ́ ń ṣe ẹ̀yin náà lẹ́sẹ̀ ẹ̀yin náà lẹ́ wádìí so àwa wádìí a sì mọ̀gbà tí ìṣẹ̀lẹ̀ yẹn gan ṣẹlẹ̀ adá sí àmọ́ ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ olódodo take side olódodo yóò take side tọ́wọ́ ẹ̀pọ̀ olódodo ní wà dúró sí side òdodo ǹjí sì ṣẹlẹ̀ ní Inisa rí gẹ́gẹ́ bá ṣe máa sọ fún wa pé àwa mùsùlùmí nílẹ̀ káàrọ̀ òjìrè a ní ìdí reformation ká reform structure wa ká reform ètò wa ọ̀rọ̀ imam àwọn àfáà náà ní kí wọ́n máa ṣe láàrin ara wọn ọ̀rọ̀ imam ọ̀rọ̀ ọ̀mà ni kọ̀ọ̀kan ọba Christian kọ̀ọ̀kan ọba ẹlẹ́bọ kódà tó bá jẹ́ mùsùlùmí tó bá fẹ́ dá sí kó pe àwọn àfáà kalẹ̀ ní kí ẹ ṣe pé ọwọ́ àfọgbọ́n orí rẹ níwọ̀tọ́ ọjọba ó lo ọgbọ́n orí rẹ pàwọn àfáà kalẹ̀ bákan náà ẹni tí wọ́n ní àyàn ní máa mú ẹni ọba nímọ̀ jù ni ọ̀rọ̀ ànábì ni ọ̀rọ̀ Ọlọ́run ni bọ́bá ìgbé Islam la fẹ́ ṣe ẹni ó nímọ̀ jù ní gbogbo ilẹ̀ káàrọ̀ òjìrè ẹ bẹ̀rù Ọlọ́run ẹ má jà sípò máàmù mọ́ ẹ jẹ́ wọ́n yẹn ẹni tí ó nímọ̀ dáadáa láàrin yín tó lè ṣe ìmọ̀lọ́ládínì ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ kọ́kọ́ kọ́ra wa nù àmọ́ àwọn tí ń jà wọ́n dẹ̀ wọ́n fọ̀jú ẹ̀ wọ́n ṣàlàyé ẹ̀ fún yín léètí jòdòdó ọ̀rọ̀ èèyàn wa ìlú Inisa ìjàgbọ́n rẹ̀ bẹ̀rẹ̀ ní nǹkan bíi 2020 wọ́n fa ìjàgbọ́n yìí pọ̀
gbogbo àwọn ará Ìnísà wọ́n pín sọ́nà méjì. Ààrẹ mùsùlùmí Ìnísà ọ̀tọ̀ níbi tó dúró sí, ọba Ìnísà Christian ni, kò dẹ̀ súnmọ́ àwọn mùsùlùmí rárá. Ọba Ìnísà Christian ni, ààrẹ mùsùlùmí Ìnísà ọ̀tọ̀ níbi tó dúró sí. Bàbá ààrẹ mùsùlùmí gbogbo Ìnísà ó fẹ́ kí wọ́n fi ẹni ọba nímọ̀ tó bá tọ́ sí kí wọ́n fi jẹ́ kọ́mọ̀jà láìmọ̀ kan àbẹ́ni tó lè dójú ti Islam. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ olówó tí ń tún mọ́sálásì ṣe àtàwọn èèyàn ńlá authority Islam gàgàgàgàgàgà láwọn tí wọ́n náwó sẹ́sìn, àwọn elite ní ìlú Ìnísà, àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn èèyàn dáadáa tọ́lọ́run fi pọ́n Islam lé, ibi tí ààrẹ wà làwọn náà wà. Ọba tó jẹ́ Christian yìí nítorí tó nínú òun wà níbì kan, àgbọ́pé ẹni tó gbé lọ́wọ́ orúkọ rẹ̀ ní àfa Abdulhakeem. Ajánásì ní àfa Abdulhakeem o, kò dé ipò ọ̀tún ìmáàmù o, kì í sì ṣe mufasiru tí wọ́n fi ní kọlọ̀rì jẹ́. Ẹni tẹ̀sí tó fi jẹ́ yìí, àwọn èèyàn ń pariwo fún yín pé ó lè kó bá orúkọ Islam toró ní kéèsì criminal kéèsì ní court. Abdulhakeem tẹ́ fẹ́ fi jẹ́ tọ́ba Christian ní òní ọ̀jẹ́, ó ní kéèsì criminal níbi ọ̀rọ̀ tó jẹ mọ́ exam. Ẹnìkan bá jókòó, wọ́n mú ń tàn ọba bọ́sí court, ẹ̀wọ̀n nù. Ìtàn pé ní exam practice tí wọ́n bá mú yàn lé lórí yọ lẹ́wọ̀n. Sọ ayẹ kí ìmáàmù Ìnísà kọ́ lẹ́wọ̀n. Kéèsì ẹ̀dẹ̀ ń bẹ ní kéèsì báyìí, gbogbo kálukú lọ́mọ. Ìkejì, ẹni yìí ó kéré, kéwu rẹ̀ kéré, ntẹ́lómi mọ̀ sí ni pé ó gbùdù ní ogun. That is reality. Ló fi pé gbogbo àwọn elite tí wọ́n nímọ̀ tí wọ́n jọjọ́gbọ́n, gbogbo wọn sọ pé ń bá nímọ̀ ní kẹ́ ẹ lò, wọ́n sì rẹ ní ó nímọ̀. Wọ́n rí àáfàá wa àgbà kan Sheikh Tohir Adéròmú, ìyẹn Islamic University Medina Saudi Arabia ló ti jáde. Ó ti ṣe máàmù ní Canada bíi 20-something years ló fi ṣe máàmù. Ó ní experience. Ẹni tó wá rè kò tó já ọ̀wá ìmáàmù, wọ́n lọ fi bẹ́ẹ̀ ni pé wọ́n lọ tọ́ sí. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ní ọ̀bẹ nìyẹn sọ̀rọ̀, kò dẹ̀ pè mí. Wàláhì súnmọ́ bí láìláìláìlá wà. Àwọn sọ̀pọ́tà, àwọn tó jẹ́ àwọn bàbá tí wọ́n dúró tì pé ẹ má bọ ojú ìlú wa jẹ́, kọ́ máa jẹ̀ máàmù lọ, kọ́ wá kọ́ ní ẹ̀wọ̀n. Ẹ wo ìmáàmù méjì ní bẹ́ńlẹ̀ tẹ́ ń já sí. Ẹnìkan 25 years tó lónìí Canada tó fi ń ṣe máàmù, ó tún ṣe máàmù ní Mosalasi Nàkọ́mí Olóṣogbo, kò já sí máàmù kan wá. Àwọn èèyàn lọ́lọ́ bá pé wọ́n ló ṣe ìmáàmù, ẹnìkan sì ń já sí, ọ̀tà púpọ̀ wọn ò lè kó ń bẹ. Ebi wọ́n ti bá ikọ̀ yìí sọ̀rọ̀ pé ẹ fílẹ̀ fún bàbá tó nímọ̀ yìí, ṣé ẹ nímọ̀ tó ni, ṣé ẹ ní sàtífíkẹ́ẹ̀tì tó, ẹ ní sàtífíkẹ́ẹ̀tì tó nídìí kéwì náà, nídìí ìsìláàmù yìí. Ìwọ ọba tó ń dúró ti ẹni yìí lẹ́yìn, ṣé bá ṣe yín èèyàn ṣọ́ọ̀ṣì yín nù? Ṣé pásítọ̀ kò ní ṣe screening, pásítọ̀ ní certificate? Àmàbẹ́ ṣe yín èèyàn, ẹ má ọ̀rọ̀ àbòsí Ọlọ́run ọ̀fẹ́. Gbogbo ẹ̀yin àfáà àtẹ dá sí ẹsẹ̀ wo, ṣùgbọ́n tí ẹ bá fẹ́ dá sí ìjà, lóòótọ́ àwọn èèyàn ti ṣe dáadáa, wọ́n parí ìjà lé ikọ̀ kìíní ikọ̀ kejì láwọn èèyàn tó jẹ́ àwọn èèyàn tíá. Àwọn èèyàn gbìyànjú tọ́pọ̀, wọ́n bá kọ̀ kékeré sọ̀rọ̀, ọ̀rọ̀ tó yẹ wọ́n bá wọn sọ. Irú ààrẹ mùsùlùmí nìsín, ó ní wọ onímọ̀ tó fi ilẹ̀ fún, èyí ló nímọ̀ pípa lùwalé, wọ́n náà tó worú kéèsì tó ní. Ọmọ ìyá, kí ni stáǹdì olótìtọ́ níbẹ̀ yẹn? Kí ló kan ọba lójú ó le tó báyìí? Ààrẹ mùsùlùmí ìlú Ìnísà, ó ní ìmáàmù tó ti jẹ́ ń ṣejú ẹ̀, ní tó sì dòlé lórí ni pé ẹni tó bá tọ́ sí. Ìgbà tí wọ́n sì mú àwọn èèyàn dé iwájú wọn tí wọ́n wò, wọ́n rí pé ní ìlú Ìnísà èèyàn bíi Sheikh Tohir Adéròmú wọ́n. Sheikh Tohir ó ń sọ Lárúbáwá, ìmáàmù ni, ó ní experience ìmáàmù, ọ̀làjú ni, ẹni tó gbọ́n ni, kọ̀ wá wọ́n lọ gbé bá ni, kọ̀ wá rárá díbà ṣe sọ̀rọ̀ kọ̀ wá. Àwọn aráàlú ló ní aláwọn òfin aláìmọ̀kan jẹ ajá náà sì
ọmọ ṣẹ́ mufasiru ajánásì ọmọ ṣẹ́ mufasiru ó tí ì di mufasiru abẹ́ ọ̀tún ìmáàmù ló wà èdè ọ̀tún ìmáàmù ó dẹ̀ fẹ́ fò láti ajánásì lọ jẹ ìmáàmù ó ní experience ẹ̀ ó dẹ̀ ní certificate ẹ̀ kí ọba dẹ̀ wọ̀ ẹ̀ wá gbangba káwá exam fún ẹ̀yin méjèèjì ìjà kankan tí mẹ́ńbẹ̀ yẹn tó ṣe sọ wípé ẹja dúró àárín bó láti dúró bàbá ti róòtọ́ àdùn sóòtọ́ ni ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ má jẹ́ wọn gbé kéèsì wá sọ́dọ̀ yín tẹ́ wá gbé kéèsì wá sọ́dọ̀ yín ibi tẹ́ dá sí mọ́sọ̀ yìí ẹni wọ́n ṣe sáàmù fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹni náà sáàmù pé àti ní chọ́ọ̀chì àti ní mosque ẹni bá mọ ìtọ́fẹ́ sí lọ́yẹ kó ṣe ẹni wọ́n ṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹni dá sí kẹsàn pé àwọn méjèèjì òun ẹ̀kọ́ wa ẹ wá ṣe sáàmù fún ẹ wádìí tí mo sọ yìí inú ni bí ní ọ̀tẹ̀ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ìmáàmù Rátìbí o because ìmáàmù Rátìbí ládùúgbò tèmi àti ládùúgbò náà ẹ̀rù àwọn ọmọ wọn tá a bá ké ojú ọ ló máa bá wọn gbà mí láwọn kan ní àwọn bàbá wa olórí wọ́pọ̀ o níwò àwọn bàbá wa ìmáàmù Rátìbí ni o ìmáàmù Jímọ̀ ni àwọn bàbá àlùbáríkà ni wọ́n ìbẹ̀rù àwa ọmọ ẹ lọ béèrè wọ́n láìkí wá lóòótọ́ àwọn bàbá yìí ti wà wájú àti ké ojú ọ lọ síbẹ̀ ẹ̀rù wa ọ̀bà wọn àwa jókòó tí wọn kò sí já àti súnà àti súfì àti gbogbo wa lájọ ń ṣe é pọ̀ lábẹ́ ọba olúwo Dr. Abdulrasheed Teluwan ẹ lọ béèrè bàbá mi ìmáàmù wo mo sì bá ń sọ̀rọ̀ níjẹta lórí fóònù kò síjà inú wọn máa ń dùn nípa àwọn ọmọ àwọn kéwú bó ṣe yẹ kó rí inú ṣùgbọ́n ilẹ̀ káàárọ̀ oòjíire yẹ mọ́ òdodo tí mo fẹ́ sọ yìí o tọ́mọ bá ti kéwú báyìí wọ́n máa wò bànàbànà níjókòó màámù ni o kí ló dé kò sí màámù tòótọ́ wọ́n á máa wò kí ṣe pé èyí fẹ́ gbapò àrí kọ̀ọ̀kan náà màámù Rátìbí tí wọ́n wò pé ìmọ̀ ni lóòótọ́ o a sì rẹ́ lómi tó yẹ pé ọlọ́run lọ́mọrú awo táwọn ẹlòmíín ṣe inú àdínní o awo káàkiri ẹ máa fa owó yẹn lè máa mú ọba Christian ọba ológbò ni ọba tí èèwà mọ́sálásí ọba tí èkérun ọwọ́ aṣọ pé ìwọ ló yan ìmáàmù tó dáa bẹ́ẹ̀ àwọn ìṣòro tá a ní nílẹ̀ Yorùbá ara rẹ̀ ni ọ̀dá wàhálà lẹ́ni ìnísà yẹn tá a bá ti mọ̀ pé mọ̀ ni ẹ ṣe ẹ̀sáàmù fún wọn ẹni ọba gbó tó bá dáa jù ẹ tì í bẹ́ẹ̀ àwa kí ni pé mo fẹ́ gbìjẹ́ ẹnì kankan pẹ̀tọ́ òdodo èmi ò kí sálábòsí mi ò kí tán èèyàn jẹ wọ́n ti pa lónìí yìí ó dọ̀rọ̀ sẹ́yìn alábòsí ẹ jẹ́ jọ́jọ́ àlìkè àmọ́ ọlọ́run ó bí yín léèrè ẹ̀yin alábòsí ọlọ́run mú yín ọba Ìnísà jáwọ́ ń bẹ̀ má dà sọ́rọ̀ ẹ̀sìn wa èyí sára wa kìí sóyè rẹ o tí wọ́n bá tò síbi oyè rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa gbọ́ dáadáa kò sínú oyè rẹ o ààfin tó bá lóun mọ̀ pé wọ́n dà sọ́rọ̀ Islam yóò dà sí bí Islam ṣe rí pé ọba kan wà sọ pé mo ẹni tí mo fẹ́ rí gbóló tó fẹ́ nígbà tí ìbá mi kúrò ní àládìsí wọ́n tó ọjọ́ba wọn máa kọ́ fẹ́ dá sí ní àwọn àfá àwọn ẹni Ọlọ́run kó ní wọ́n fojú ẹ̀sìn dáadáa ojú ẹ̀sìn ní kẹsì bí wò yíò ṣe ń táwọn lè máa mú Rátìbí ọlọ dìbò àbí máa mú League of Imam lè dìbò kì í ṣẹgbẹ́ o ìmọ̀ ní ẹ̀rí ní ẹ̀yìn máa mú ìkọlù lórí wa o bá a bá tẹ̀lé yín náírà wọ̀ àfi tá a bá tẹ̀lé yín nígbà tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ Ànábì bá a bá tẹ̀lé yín níbi ìfẹ́ inú yín iná láàjọ wọ̀ papọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wa tẹ̀lé Ọlọ́run tó ní a máa ṣe tàbí òrínú ọ̀rọ̀ Ọlọ́run sọ́ọ̀sárì inú ọ̀rọ̀ Ànábì tẹ̀lé Ànábì ìmáàmù ṣé ń tẹ̀lé yín àtẹ̀bá ti tẹ́ pé ń tẹ́ fẹ́ kí n tẹ̀lé yín lé lórí un ẹ̀yin náà tẹ̀lé Ọlọ́run ẹ tẹ̀lé Ànábì gbogbo ìmáàmù tẹ́ bá rí ẹ sọ tí ìbá ti ṣe tánàbí wí tánàbí wa mọ̀mọ́ sàn sọ wípé ẹni tó gbọ́dọ̀ ṣe ìmáàmù lórí àwọn èèyàn náà ni afqahuhum ẹni tó bá gbàgbọ́ yé ẹ̀sìn jù tó nímọ̀ jù tó kéwù jù nábì lọ sọ ẹ̀yin náà dẹ́mọ̀ kò ṣe é rọ́ o kí lẹ lọ sí bẹ́ẹ̀ ìbára ẹ̀sìn lẹ lọ sí bẹ́ẹ̀ ẹ bá wá ju ẹ bá tóbi tó nídìí ọ̀rọ̀ ẹ̀sìn tó ẹ rí odidi ẹ ti ẹ̀ pọnra yín lé ẹ rí ọmọ yín tó ní experience níta ní outside ní inside ó kéwú wọ́n sọ pé ìmáàmù ìlú yín o jàmì yìí ni nídìí kéwú ni ṣé kò dáa wọ́n sọ pé ìmáàmù ìlú yín o
jàmì yìí ni ìyẹn ni pé graduate nídìí kéwú ju èyí tó yẹ pé àwọn jánásì ni kò tí ì di mufasiru gan tí wọ́n jánásì fún kò ì di mufasiru tí wọ́n jánásì fún kò ì sì di ọ̀tún ìmáàmù tó yẹ pé tábàárí ìmáàmù ńlá láàyàn ìwọ kan wá dúró tì í ẹ̀sùn mọ̀ pé ẹni ó ní àwọn nǹkan tó jẹ́ nǹkan tí ò dá lára torí bàbá sóòdodo ọ̀rọ̀ báyìí lórí yọkàn máa tan ara rẹ̀ jẹ́ ní. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́ bá fẹ́ dá sí o tó bá gbé wa bá yín ẹ sọ fún ọ yí pé kí wọ́n lọ fi ìsìláàmù tó bó ṣe wà ní ìsìláàmù ẹ ṣètò ẹ̀sáàmù fún àwọn méjèèjì tá lọ́mọ kéwú jù ntẹ́yìn náà mọ̀ pé ẹ lè fi wé ara yín nílùú yín ẹ má dàrú ẹ wò nílùú ńlù láti jọ́jọ́ ti débi ìjọba àárín yín kẹ́ ẹ ṣàbòsí kankan sáwọ̀ ẹlẹ́sìn torí ọ̀rọ̀ náà gbóná àfẹ́ kí mọ́sálásí wọn wà bó ṣe wà wọn. mo sì fẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ẹ mú ẹnìkan wá ẹni wíà tí ọ̀jẹ̀ mọ́ gbogbo ẹ ti ń jà kọ́mọ kírun náà ẹ sì má jẹ́ ọ̀pẹ́ ẹ sí mọ́sálásí yẹn torí mo ò ṣe sí mọ́sálásí ìbínú Ọlọ́run ni ẹ fi ran àwọn òǹkàlùkù lọ́wọ́ ni o ẹ fi ran àwọn lọ́wọ́ ni o ẹ wá wọ ẹnìkan kọ́mọ kíjímọ̀ rán pẹ̀lú àṣẹ ìjọba wọ́n sì mọ̀ á jẹ́ kọ́ pẹ́ bí ọ̀sẹ̀ méjì ẹ̀sì ẹ̀sáàmù fún wọn bẹ́ẹ̀ sì wá sí rí ni o wọ́n sọ pé kí ọba kan pìkì kíní o wọ́n sọ pé káwọn lè máa mú kó dìbò òun wọn nìkan ìdìbò bí jáde tí lè dìbò ní wípé àwọn méjèèjì jọ némà bákan náà táwọn méjèèjì bá jọ némà bákan náà ọ̀yá ẹ wá dìbò ẹ̀mú kan náà méjèèjì gbẹ́mẹ́ ibi ọ̀rọ̀ Ọlọ́run wà ìbò olórí ibú wo lẹ́ẹ̀dì ta ló ní kẹ́ píìkì èèyàn nígbà tó tọrọ Ọlọ́run bẹ́ẹ̀lẹ̀ ẹni ọ̀rọ̀ Ọlọ́run bá ti bá mu náà ní kẹ́yàn ẹ̀ẹ́dẹ́ gbogbo ẹgbẹ́ ìdásí náà nǹkan tí máa jẹ́ kí ìjà ẹ má dá sí nítorí social media something ọkàn máa fi gba fáàrí ní nǹkan àbànújẹ́ ṣé dáadáa ni ó ṣẹlẹ̀ nílùú Ìnísà yẹn pé jímọ̀ lu ẹyọ kan ṣoṣo jímọ̀ gbogbo yín wọn à kí and everywhere yìí mùsùlùmí ẹ já ọwọ́ àwọn ọba tí ì bá ṣe mùsùlùmí iyì ní kọ́ bá dá sí ọ̀rọ̀ ẹ̀sìn wa ṣùgbọ́n kọ́ má fi takò ẹ̀sìn wa ìwọ kábíyèsí lè dá sí má fi takò ìwọ ọba tó jẹ́ ọba Ìnísà bó rẹ̀ ṣe church ṣé ẹni tí kò kà kankan lẹ̀ máa ń lò ní ẹni tí ọmọ náà pa ẹ̀sìn yín tó ń bẹ̀ bá rọ̀gà ńlẹ̀ tí wọ́n mọ sẹ́lẹ̀ lò ọ̀gá ni ṣé tọ́hìn ẹ lọ lò kọjá pọ̀nlé that is reality yẹ́dá ìsìnkú òun ló tó ṣẹ́ rẹ̀ àwọn èèyàn ló dìde páwọn ọgbà wọ́n àdẹ́lẹ́ gbà ìjọba ẹgbẹ́ dáadáa wọ́n à ní gbà ó àyàfi kẹ́yìn owó tó ètò bá ẹ̀sìn tàwa mu kí ló bẹ́ ẹ̀sìn wa mu náà ní ti Islam bá wí Ọlọ́run wà pẹ̀lú wa o bọ́rọ̀ Ìnísà ṣe rí nìyẹn a máa gbogbo ìgbésẹ̀ lórí bọ́ọ̀wò làlàáfíà ó ṣe wà bóònù jímọ̀ yẹn ni wọ́n sì bẹ̀rẹ̀ sí máa kí jímọ̀ kíákíá gbogbo àwọn tá a bá lè contact lé lórí a contact wọn lé lórí bẹ̀tí kéèyàn máa kọ́mọ̀rì tí déédéé lọ́dọ̀ ọba Christian kábíyèsí wọn ò rí fi hàn ìjáwọ́ mẹ́ wọ́n dá sọ̀rọ̀ wọn mọ́ gbogbo ẹ̀yin máàmù tẹ̀ fẹ́ dá sí náà ẹ lọ pa àwọn afáà tó mọ kéwú dáadáa láwọn ọmọ yín àlùbáríkà ẹ náà lẹ ní wọn lọ kéwú ẹni wọn jókòó kó wọn set panel kó wọn set sáà fún àmì méjèèjì ìtọ́wá ní mọ̀jù kápò tó lẹ fẹ́ jẹ́ ìmáàmù fún wa láì jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá ti wọgbó lọ àní wọgbó tẹ̀lé yín o ara yẹn tẹ̀ ń jẹ́ ọmọ pẹ́ náà bẹ́ẹ̀ bá sojú sẹ́yìn ọba kan yọmọ rí yín fi gbogbo táwọn ìwé àfi ń pa yín lé ní o bẹ́ẹ̀ bá pọ́nra yín lé tẹ́ bá fi ìsìláàmù yẹpẹrẹ ara yín ti yẹpẹrẹ nìyẹn o ẹ̀yin náà fẹ́ parí ìjà ẹ̀kọ́ yẹ kó dé ibi tó dé yìí kọ́ yẹ kó dọ́dọ̀ ìjọba gan nígbà wọn fẹ́ máa ṣera wọn léṣe níjọba ló tibẹ̀ yẹn pa ó sì nọ́mà bẹ̀tà fẹ́ pápápá and ìjọba ní tó dédé yìí náà ìjọba ní tó dédé yìí náà ò fi rí parí ẹ̀yin tẹ́ ń dá sí ní ìjọba míì náà tẹ́ ẹ̀ fi rí parí ó ní pé ẹ̀dùn láyé òdodo kí lòdodo bó ṣe wà yìí nìsín wọn ò fèsì ẹni kankan àti Abdulhakeem àti Sheikh Tohiro bẹ̀rẹ̀ wọ́n á gbé wá dọ́dọ̀ mi ní sódodo láti reality nìyẹn ẹnìkan lọ ọ parí ìtìláyé ọ parí ìdàdí ọ parí sanawi ọ lọ Saudi Arabia nílùú ànábì ọ lọ kajamia ẹnìkan tó ní nǹkan tó ó ti ṣe ìmáàmù rí ní Canada ó tún ṣe lóṣogbo ń bẹ̀ yẹn ẹ wá lọ mú ẹnìkan tí ń jánásì fún mufasiru kò ṣe mufasiru ọmọ ṣe mufasiru ni kìí sọ̀tún ọ̀tún ju mufasiru lọ
ẹ wá lọ mú láti ajá náà sì bí kó wá máa jẹ máàmù nígbà tẹni tí ọyẹ ní máàmù ń bẹ ńlẹ̀ ẹ sọ òdodo ọ̀rọ̀ gbogbo wa pátápátá ẹ já mi gbogbo ẹ lọ dúró níbi ìtọ́ right tí òwú bá ti dúró níbi ìtọ́ right òdodo ọmọ ta lọ sọ fún pọ́lọ́ ń dalẹ̀ ayé pé kí irọ́ kó máa borí òdodo kẹ́ máa tò lẹ́yìn irọ́ kẹ́ máa tò lẹ́yìn àbòsí ẹrù bọ́ lọ́n fẹ́ràn àbòsí ni ẹrù òótọ́ ńlẹ̀ afẹ́mọ̀ sọ nǹkan ní ẹ lọ wádìí ẹ̀ ṣé tọ́ ìrọ̀ wá ẹnì kankan èmi kò bá mi sọ kankan wàláhì sọ́wọ́n bílá kò bá mi sọ ẹni tí wọ́n ọ̀dà mọ̀ tẹ̀tún gbọ́ dáadáa èmi àti ọjọ́ pàdé rí wọ́n wádìí tèmi fírílẹ̀ ni àwọn èèyàn náà pè mí tó pọ̀ wọ́n pè mí pé kí n dá sí mo sọ fún tí mo sọ fún ọ̀pọ̀lọpọ̀ náà ni pé òtítọ́ ló lè yanjú nǹkan bẹ̀rù tẹ́ bá ní ká dá sí tàbá sàbòsí àdáràn ju àlìkìyámọ̀ gbogbo ẹ̀ tẹ́ dá sí tẹ́ sàbòsí ẹ̀dáràn ju àlìkìyámọ̀ ọlọ́run yóò san gbogbo yín lẹ́san rẹ̀ o gbogbo ẹ̀ tẹ́ ń dá sí o ṣùgbọ́n ọ̀nà tẹ́ lè gbà ní mọ́sán o ẹ dúró ẹ sọ fún ẹni tí ò ní mọ̀ kó dúró láàyè ẹ sọ fọ́ba ọ̀dà àlẹ́ ẹnu ẹ̀ kọ́ mọ̀ dà sí torí ṣọ́ọ̀ṣì wọn ti lọ mú ọ wá ìsara wa àjọ kírun ọ̀dẹ̀ máa ń kankan pa ìsìn wa authority ààfin ni ààfin lọ́sọ̀ Kùránì nìkalẹ̀ fún wa wọ́n ní ìwọ ààfin kọ́ máa ń sọpọ́ọ̀tì Kùránì ni kọ́ dẹ̀ máa ń sọpọ́ọ̀tì àdíìsì authority ààfin yóò sáàfin ààfin kan sóòlù authority ẹ̀ bá tó bá jẹ́ authority ààfin ibi wà ààfin ọ sọ pé ẹ̀sìn Islam ni àjẹ́ pé ẹ̀yẹ ẹlẹ́sìn Islam tẹ nímọ̀ ọ yẹ wá sẹ̀sáàmù fún àwọn méjèèjì ọ̀rọ̀ awo kẹ́ já mi mẹ́ Ọlọ́run wà pẹ̀lú wa subhana rabbi.